any journalist, and everybody that are here, we say be thou exalted, O Lord. Nítorí kábíyèsí, His Imperial Majesty, Ọba Razak Rasheed Adéwọ̀lú Àkànmú Ládọjà, for his coronation 44 ọba 44 of Ìbàdàn land. A gbé orúkọ rẹ̀ ga Ọlọ́run àtó fara tìbí òkè. Mọ̀nàmọ́ná tó sojú ọ̀run màró màró. Ọba lánàá ọba lónìí. Ọba títí láéláéláéláé. Òpé inú wọn ní ẹ̀ṣọ́lá. Ọ̀rọ̀ pé inú ọmọ ènìyàn ṣògo. Ọba àwọn ọba. Olúwa àwọn olúwa. Ìwọ fúnra rẹ ló gbé kábíyèsí Adéwọ̀lú Àkànmú Rasheed Ládọjà sórí àga. Ọba ńlá ẹ ṣé o, ẹrù jẹjẹjẹjẹjẹ létí òkú pa ọ, ẹ ṣé o. Mímọ́ Olódùmarè, Bíbélì wípé ó gbé ọ̀run, ó jókòó ní ọ̀run, ó dẹ̀ ṣe tó kù. Èyí ó wọ̀ ló ṣe fún wa nínú Ìbàdàn. Èyí ó wọ̀ ló ṣe fún wa nínú Ìbàdàn yìí o. Mo máa ti wà ní àmì láti 1970. Ìrànlọ́wọ́ kò sí téyìn lò ó dábàá yẹn kò dé. I've never seen such a thing. I've been here. Mo wà níbà. Oríṣiríṣi ọba ló ti dé. Àmọ́ èyí bò áyà. Àwọn ará Amẹ́ríkà wọ́n ń sọ̀rọ̀. Àwọn ará London wọ́n ń sọ̀rọ̀. Àwọn ará Ireland wọ́n ń sọ̀rọ̀. Àwọn Canada wọ́n ń sọ̀rọ̀. Àwọn South Africa wọ́n ń sọ̀rọ̀. Àwọn Syria, àwọn Germany, worldwide, worldwide, torí Olúwa tí ó tóbi ní. Títóbi rẹ̀ o, kò lákàwé o, kábíyèsí o, ọba wa. Tí n bá ti kọ orin tán, a wà á yin Olúwa, a wà á ṣe bí àwọn Ísírẹ́lì ti máa ń ṣe ní irú ọjọ́ òní, ní irú ọjọ́ ọ̀la. Àyànà tó pèrè kò táyà lẹ́kọ́ yàgàgà. Mọ́rẹ̀ lè kó ṣeré wà kàkẹ́ yìí mo dá. Gbogbo ògo ló yẹ fún Olúwa. Gbogbo ìyìn ló yẹ Jésù mi o. Bàbá
o.